ó fi gbé ọdún kẹwàá yìí sáré bọ́ síta níbi tó wà. Ọba tí ó jẹ́ kán fẹ́ lomi ṣe èmi àti ẹ. Àwa ò bá yín bẹ̀rẹ̀ lọ́dún kìíní ṣùgbọ́n àjọyìn láàárín àjọrí ọjọ́ òní. Ìwọ tó bá sojú ẹ̀ tó jẹ́ wípé ọjọ́ kìíní ẹjọ́ bẹ̀rẹ̀ máa yíra sí ọba àwọn ọba. Àìmọye àwọn ènìyàn lẹ́jọ́ bẹ̀rẹ̀ wọ́n ti wà nínú ìwò wọ́n ti lọ o. Bàbá wòlíì Dr. Láre Tẹríba níbikíbi tẹ́ ẹ bá wà bẹ̀rẹ̀ sí ní ọba àwọn ọba Ọlọ́run Músì ní àkókò yìí torí ọwọ́ yẹn fẹ́ change àwọn ọ̀run sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́. Dúpẹ́ ọba tó tí ọ tó mú ẹwà láyé dọjọ́ òní ọ̀pọ̀ ti kú ọ̀pọ̀ ti wẹ̀wọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ ti kú. Tí òrọ́dún kẹwàá gbogbo wọn ti kú wọn ti lọ. Ọba tó mú wa rọ́jọ́ òní Ọlọ́run Ọlásùnkànmí dúpẹ́. Àtọ́ni tí ó jẹ́ ọ́ bàbá thank you lórí ayé mi o. Bàràbá sọ etí ọgbọ́n pẹ́pẹ́pẹ́ ìwé mi. Omi ò ní balẹ̀ kó má nípa o. Òṣè tí mo rán ọwọ́ rẹ̀ láyé mi. Gbé sókè náà. Òṣè o. Gbogbo ẹni tó fún láyọ̀ gbọ́wọ́ ẹ sókè ó yá pariwo wípé ẹni àjọ sanada o wọ́n ti kú wọ́n ti lọ ẹni àjọ sọ ní o ó lè dọ̀la dá mari mọ́ nítorí náà kí ló wá ṣe náà gbogbo owó gbogbo mi. God bless you, sir. Ó yá jẹ́ ṣe báyìí, ẹni tí ó bá mọ̀ rẹ̀ ló lè dúpẹ́ oore. Ẹni tí ó bá mọ̀ rẹ̀ kò lè dúpẹ́ oore. Ẹni tí ó bá mọ̀ rẹ̀ kò lè dúpẹ́ oore. Ẹni tí ó bá mọ̀ rẹ̀ kò lè dúpẹ́ oore.
wá ṣe ń bì báyìí láàlẹ́ yìí ẹ má wọlé èso ẹ̀mí sì ń padà bọ̀ wọ́n sì máa ṣàríyá máa padà bẹ̀ẹ̀ àwọn táwọn wáyé wá ṣe rere ẹja dìde àwọn táwọn wá ṣe lórí.